ní kùtù àárọ̀ yìí ni a rí fídíò kan tẹ́ gbé síta nípa ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹni kí wọ́n ṣọ́ra o, ẹni kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá nípa orílẹ̀-èdè olómìnira Republic of Benin tó ń lọ pé kọ́ má ṣe bọ̀ ṣé ẹnikẹ́ni kọ́ má bọ̀ lọ́wọ́ ni àbí àbáwọn òwò ni kọ́ má bọ̀ lọ́wọ́ ń bẹ̀. Ògo ni fọ́lọ́run tó ní gbogbo agbára, ọlọ́run tó ní àṣepé, ọlọ́run tó jẹ́ èmi ni, ọba tó ń fi àṣírí rẹ̀ hàn àwọn tiẹ̀. Àfihàn mi ò rójú ẹni tán bọ̀ lọ́wọ́. Bọ̀ mo rí pé láàrin crowd bẹni pé yàn ń kí àwọn ènìyàn ni, ibẹ̀ láti fi òka bọ̀ wọ́n lọ́wọ́. Òka ni iṣẹ́ olúwa ìran ó dẹ̀ oríṣiríṣi. Àwọn àṣírí kan wà tí ọlọ́run bá fi yẹn, àṣírí àṣeparí wà tẹ́gbọ́n ọlọ́run ká fẹ́ kíyàn mọ̀. Àwọn àṣírí mi wà tí pé tí máa sọ pé iṣẹ́ tá a ti parí nínú ẹ̀mí òun ni ó yàtọ̀ sí pé bóyá a fi hàn èèyàn pé òkè nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bọ̀ tí ò ti ṣẹlẹ̀. Irú eléyìí ní ti à ń fi hàn tó jẹ́ kí n bọ́ síta. Òru yẹn náà mo pe ẹ̀yin náà, mo ti parí prayer mi ní nǹkan bí aago 3. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ lọ rest. Áńgẹ́lì yẹn pè mí pé kí n wá wo ètò tí ọ̀tá ní fún ààrẹ Nàìjíríà. A dẹ̀ fi hàn mí bá ṣe ṣe. Mo dẹ̀ rí pé aṣíwájú délé ó kù. Láìfù mo ń sọ èké sọ̀rọ̀ pé bóyá mo wá bèèrè lọ́wọ́ áńgẹ́lì yẹn torí èmi ò ní ọ̀hún oore ọ̀fẹ́ tọ́lọ́run fẹ́ mi. Kò sí tọ́lọ́run fi hàn mí tí ò ní solution. Mi ò ní ọlọ́run pé ká ríran kó wá má sí solution. No. Solution náà ẹni tí a sọ ní ni pé àwa máa bẹ lọ́run. Ṣùgbọ́n solution náà ni pé ẹni tá a fẹ́ bẹ lọ́run fún náà gbọ́dọ̀ wà careful. Ó ṣọ́ra. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn tí mo pè, even including Abuja, nobody don pick call mi. Èèyàn kan nìkan ló gbé call mi lẹ́kọ̀ọ́. But before gbà yẹn mo rí pé ẹni yẹn náà fún mi ní condition pé àwọn máa try ni. So that's why I now decide, okay, let me go live. From there, I might read 1 or 2 people. Although I know the condition of this nation and I know the condition of media, for me to come live in that midnight, it's not easy for me. Don't let me lie for you. It's not easy for me. It's not something that I budget and I plan for. But because to save his life, that's the reason why. Don't take him bossy back. Okay, let me come because I know people. A lot of people will condemn me. They will reject. They will say this. They will say different stories. So that sometimes when I look, Timawo stories, I want comment. I want you. Oh, please mind me, but I don't have any option for me to do that. You make him start go live so that I can speak King Sokati. I want to on me. And whatever God revealed to me, I used to say every time. My vision have never failed. Ìran mi ò yàtọ̀. Èmi kọ́ Ọlọ́run nítorí àwọn nǹkan èmi ò pray fún. Ẹ bá wo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní áńgẹ́lì yẹn pè mí láti wá wò ó. Ìṣègbè bóyá mo pray fún orílẹ̀-èdè ni mo kàn bẹ́ lọ́wọ́ fún lóru. Mo pray fún orílẹ̀-èdè láti 1 to 2, 2 to 3 mo pray fún ìdílé mi ní àtàrà mi. Láti 10 mo pray for gbogbo àwọn tó ní request ọ̀dọ̀ mi. I pray for them from 10 títí di 2. After 2 I pray fún orílẹ̀-èdè fún 1 hour. After 1 hour mo pray fún ara mi láti 1 láti 2 di 3. Kó tó ìbángẹ́lì ẹ̀ wá pè mí. Èdè bí mo pray fún Tinubu nìkan. So that and the way tí ìran ẹ wá kì í ṣe ìran pé bóyá àyàn fi ṣeré kò sẹ́ tó gbàdúrà kó lù sí president orílẹ̀-èdè. And inú iṣẹ́ ìránṣẹ́ I have said it from day 1, from 2 years ago, pé inú ìrìn àjò Nàìjíríà ìta wà ẹ́ mo wà ń bẹ̀ẹ̀. Ìjọba tó ń lọ yìí mo wà nínú ẹ̀. Mo lè má nípò lójú wọn ṣùgbọ́n lórílẹ̀-èdè kò sí tó fẹ́ lọ àìmọye àwọn tí mo ti pray fún. Akérédolú wẹ́ẹ̀nì sí àtẹ̀bá tí máa gbé list prayer mi wá I'm still praying for Akérédolú till today. But mi ò gbé síta because
personal prayer nìyẹn. A lot of people tán lórúkọ tí n bá rò tí ò dá nípa wọn, what I need to do is to pray concerning it. I know that my reward is with the person that called me. Ẹni tó pè mí ló máa fún mi ní orí ọ̀fẹ́. And that's the reason why tí ò jẹ́ kí n jábọ́ níwájú ẹ̀. So that bó ṣe rí nìyẹn, aṣíwájú ní láti wà very very careful. Kíyàwó wọn gbọ́. Ẹni tí ò bá ní ìran tó jẹ́ òótọ́ kò ní máa pe president orílẹ̀-èdè Nàìjíríà. So that mo mọ nǹkan tí mò ń sọ. Nípa nǹkan tí mò ń sọ ìgbà mò ń ṣeré. Ẹ̀yin ò lè máa parọ́ mọ́ president orílẹ̀-èdè Nàìjíríà. Mo rẹ́ nìkan tó comment nínú fídíò tí mo ṣe tó ní pé bóyá mò ń wá something like that. I don't get many people. I don't know how people think sometimes. But glory be to God. So that the only thing I'm trying to do is to try to be very very careful. Kò sí story kankan bẹ́ẹ̀ o. I will tell you the gospel truth. Bíbélì dẹ̀ ní báwo làwọn Yorùbá ṣe sọ wọ́n ní ìgbọràn ya ìgbọràn sàn jẹbọ rúrú lọ. Bẹ́ẹ̀ ni, so that I know what I'm saying. pẹ̀lú ìgbésẹ̀ yín bàbá wa, pẹ̀lú ìgbésẹ̀ yín ẹ ti rí Ọlọ́run ti fi wọ̀nyí kí ni kí ẹ ti ṣàdúrà sí báyìí. Ṣùgbọ́n nǹkan tẹ́yìn fẹ́ lọ́wọ́ aṣáájú ni pé kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣọ́ra àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni o. Káṣáájú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni ká ṣọ́ra àwọn èèyàn kì í ṣe eléyìí sọ̀rọ̀ pé bí wọ́n fẹ́ gba kò mọ́ they want to take his life. Eléyìí ṣe bí wọ́n fẹ́ gba kò mọ́ they want to take his life. So that is the message. Ojú yẹn lọ kò sí nǹkan míì. So that àwọn tó súnmọ́ wọn àmọ̀tòrò àwọn ọ̀pọ̀lọpọ̀ oníkàkún àmúmọ̀ àwọn tó súnmọ́ wọn irú ìyàwó wọn àwọn ọmọ wọn àwọn oníkàlọ́ kàkún. Àwọn life for you is true. Èmi ò ríran tèmi ó ṣe pé bóyá mò ń bá bàbí gbé kinní kan bí mo ṣe rí mo ti sọ yẹn òwò èmi náà kò ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹni tẹ́ ń bẹ lọ́rùn fún náà ó gbọ́dọ̀ prepare ààrẹ. Èmi ò ní pé káwọn mi ò ní kẹ́ anybody rí mi but the message I have delivered the message as a servant of Most High. Either you don't care àbí either ó mọ̀ ó ṣe kìnnì kò sí tó kàn mí ó ti sọ tí Ọlọ́run fi hàn mí ètí tí ń lókù kẹgbẹ́gbèsè so that èmò ń wá ẹni tí èmi fi sọ̀rọ̀ sínú afẹ́fẹ́ ni pé láti jẹ́ pé kí àwọn ènìyàn tó súnmọ́ wọn lè gbọ́ àti láti kì wọ́n nílò and mo sọ àárọ̀ yìí ní ẹ̀ka tó pè mí tó tọ́ pé Sahara reporter gbé pé aṣíwájú ti ń lọ sí Benin láàárọ̀ ẹ̀ Benin tí mo dárúkọ gan mi ò mọ̀ pé aṣíwájú lọ Benin gbà tí mi ò sí nínú roster àwọn tá a nípa jọ lọ Benin. Àárọ̀ ẹ̀ ní ẹ̀ka pè mí pé pásítọ̀ òótọ́ mà ní ọ̀rọ̀ Benin mo kàn gbọ́ pé Benin láàárọ̀ ẹ̀ náà ni mo rí pé Benin public èdè Benin náà ń sọ èdè àjòjì náà ń sọ mo sọ pé kì í ṣe Nàìjíríà bọ́ iṣẹ́ àwọn lè lo iṣẹ́ fún yàn wọ́n lè lo nǹkan fún yàn kí èèyàn délé kó tó di pé ṣe rẹ̀ ṣẹ́. Mo sọ pé kí ààrẹ orílẹ̀-èdè kó wà very very careful. Ààrẹ tàwa ní Ọlọ́run ti yàn kò sí ta fẹ́ ṣe so that for now he should try to be very very careful concerning his step. Mi sọ pé ká má bàyàn ṣe àbí ká má kíyàn even now and from now bí ìrìn ẹ̀ ṣe rí and from general because àṣírí ẹ̀mí kò bò bí mo ṣe sọ ẹ̀ wọ́n ti mọ̀. Wọ́n ti mọ̀ pé mo sọ náà àmọye ogun tí ẹ máa bá yàn ṣẹ́ gan tẹ́gbẹ́ ẹni tí ẹ máa bá ṣẹ́ gan kò tiẹ̀ ní wẹ̀yìn wò ẹni tó dẹ̀ ń gbàdúrà fún lórí ogun yẹn àdèmọ̀ àlàmà kọjá lórí ogun yẹn tó dẹ̀ àwọn nǹkan kan wà jẹ́ pé ẹni pé tẹ́ bá study mi lẹ́yìn mẹ́ta ẹni pé mi fún mi ò sọ̀rọ̀ election mọ́ a lot of people have called me about Kongi mi ò ṣe gbá mi ò mọ result yẹn but I don't want to go beyond mi ò fẹ́ lọ because nǹkan mi èmi máa sọ̀rọ̀ lásán ni but ó ju nǹkan táyé ń rò lọ àwọn èdè mọ̀ pé nǹkan wà nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ojú tán lójú inú àwọn ló mọ àṣírí tó wà bẹ́ẹ̀ tí má sọ̀rọ̀ tọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣùgbọ́n àwọn kan wà tẹ́gbọ́ kan rìn ní àbí wọn sínú ayé lásán ni òkò délẹ́ báyìí mọ́lẹ̀ sí tí mo sọ̀rọ̀ ní amarẹ́ tó máa takò òkú náà wà nú àwọn tó wà lórí afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló pọ̀ jù bẹ́ẹ̀ so that ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ èyí ti kò sí rí nǹkan mi tó wà bẹ́ẹ̀ pé Olúwa ti fi ìran ẹ̀ hàn yín
Olúwa ti fi ìran yẹn hàn yín ẹ ti gbàdúrà lé lórí ká nígbà pé ogun yẹn ti ṣẹ́ ṣùgbọ́n kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. àwa ní ìgbàgbọ́ èmi ní ìgbàgbọ́ pé ogun yẹn ti ṣẹ́. ṣùgbọ́n ẹni tẹ́ ń gbàdúrà fún. kọ́ kíyèsára. ó dàbí àwọn tó máa ń mú fọ́tò ọmọ lọ sí orí òkè ni tá a máa lọ béèrè àánú fún ọmọ Ọlọ́run bá mi ṣàánú sọmọ yẹn só fẹsẹ̀ lẹ̀. ọmọ tá à ń wá àánú fún ṣó kọ ẹ̀ṣẹ̀ lẹ̀. ọmọ àyà ẹ̀ bá ń béèrè àánú fún ṣé ẹlẹ́sìn ó sì ń fẹsẹ̀ lẹ̀ ṣé kò ní gbèrègbèrè ibi tí ọwọ́ máa ti bá. ẹ̀rọ sàn a máa bá ń gbàdúrà fún yàn ṣe kíní kan fún yàn ẹni tẹ́ ń gbàdúrà fún mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ rí pé ó fi ọwọ́ ẹ̀ wà ní mímọ́ kó tó máa lè bẹ́ẹ̀ lọ́hùn. ó ní kò sẹ́ni tó lè rí Ọlọ́run bí ó sẹ́ni tí ó ní àyà funfun. bọ̀tọ̀ ọwọ́ ò bá mọ́ bá lọ fẹ́ rí Ọlọ́run. so that àwọn náà ní ìgbésẹ̀ láti gbé ìṣègbà tó rí bá tó ń fọyàn nìyẹn máa tó máa kó òun fẹ́ rògùn. kí ni ìgbésẹ̀ tó ní láti gbé báyìí ìgbésẹ̀ wo lẹ fẹ́ kó gbé. ìgbéwọ́n náà ní ká wà very very careful. kò ṣe wọ́wọ́ kò ṣe. ìgbà tó lọ sí mi ò mọ bàtí president travel recently tí èèyàn kan bọ̀ wọ́n lọ́wọ́ mi ò bí ẹ rí fídíò yẹn a lot of people wọn kúrò náà tó wo fídíò náà wọ́n send ẹ̀ sí mi WhatsApp wọ́n ti fi nǹkan bọ́ Tinubu lọ́wọ́ I pray consign it adari Ààrẹ I get back to them I'll be almost 30 people who now inform me pé wọ́n bọ́ Tinubu lọ́wọ́ obìnrin kan fi nǹkan bọ́ pé obìnrin àbọ̀kùnrin ṣá they send me the video mo dey pray I pray consign then mo pray mo ní kò sí nǹkan bẹ́ẹ̀ ẹni ẹ̀ kàn bọ́ lọ́wọ́ lásán ni. kò sábúrú bẹ́ẹ̀. ìyẹn o bẹ́ẹ̀ ni ó dágbà tó lọ sí Russia gbàtí bẹ́ẹ̀ lọ sí Russia ẹni ẹ̀ kàn bọ́ lọ́wọ́ lásán ni but action ẹni yẹn tó ti yín ó dàbí orí èmi tí mo máa ń sọ ọwọ́ báyìí tí máa ń pray tí mo máa ń sọ̀rọ̀ mo máa ń sọ ọwọ́ báyìí tí máa ń pray ó ti mọ́ mi lára mo rẹ̀ tó complain pé wáyé tí mo máa ń sọ ọwọ́ báyìí tí máa ń pray bẹ́ẹ̀ ti mọ́ mi lára ni kò sí pé mo rẹ̀ tó comment bẹ́ẹ̀ fún mi pé wáyé tí mo máa ń sọ ọwọ́ báyìí tí máa ń pray ọ̀ tí máa ń sọ̀rọ̀ lẹ́yìn orí ọ̀tá nìkan mi ò ṣe bẹ́ẹ̀ so that ó ti mọ́ mi lára tí máa dájú that body system mi nìyẹn kì í ṣe pé bóyá nǹkan mi so that irú ẹni yẹn gbà yẹn body system ẹ̀ ní ó jẹ́ kí body system ẹ̀ ní kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí ìpalára fún aṣíwájú bẹ́ẹ̀ bọ́ eléyìí tí mo sọ ẹ̀ wọn àti rí kámẹ́rà ò tí ì gbé bọ́ ó ti ṣẹlẹ̀ nínú ẹ̀mí. ó ti ṣẹlẹ̀ nínú ẹ̀mí. bẹ́ẹ̀ ni àdúrà máa yí padà bọ́ ẹni tí ẹ̀ ń gbàdúrà fún ẹ náà gbọ́dọ̀ wà very very careful. èmi ò dẹ̀ lè ṣiṣẹ́ ọlọ́run lè lò mí fún yàn mo ní èèyàn kan tẹ́ pé ayé ò ní bàjẹ́. amen. tẹ́lẹ̀ yóò fi jáde láyé ẹni ẹ wà lamẹ́ríkà alimọ́ close mọ́ bọ̀dì àárọ̀ ẹ̀ mo sì ń bẹ lọ́rùn fún torí èmi lọ́lọ́run lò fún sódà mi ò lè jẹ́ kó jábọ́ sódà ọlọ́run lò mí ọlọ́run nínú rìn àjò Tinubu náà ọlọ́run lò mí sódà tí n bá rí ohun tí ò da àwẹ̀ tí Tinubu bá ṣe tí ò da màá jáde síta màá sọ náà sódà I don't know why people think otherwise ìran ẹ̀ ní ìsinmi pé kí Tinubu wà very very careful ojú ẹ lọ. bàbá pẹ̀lú ògùn ọlọ́run àbúrò ìṣẹ̀lẹ̀ sí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo tó máa ń lọ ìṣọ́ ọlọ́run ọba tí ó nípọn ju ẹ̀wùn lọ ọlọ́run bá gbé wọ̀ wọ́n orílẹ̀ Nàìjíríà lónìí dàrú iṣẹ́ ìránṣẹ́ tí náà ní bàjẹ́ láéláé ẹ jẹ́ kí a fi kọ́ síbí náà a ó tún máa padà wá láìpẹ́ adìrọ̀mùkà sí mi lórúkọ tèmi o ọmọ ọba ní Sàárẹ̀ Olú ó dàbọ̀. Ààrẹ TV Ààrẹ TV nílé nínú òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó